Wa dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní mìíràn tí a tún ní láti rí ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù yìí àti fún àwọn olùfẹ́ ètò tí a mọ̀ sí agbára ìhìnrere àtàwọn tí yóò máa gbọ́ ètò tòní fún ìgbà àkọ́kọ́. Àwa ń gbàdúrà pé bí ọ̀rọ̀ náà yóò ṣe máa jáde pé kẹ́ fi òye tó ń bẹ nínú ìhìnrere Jésù Kristi hàn fún ọ̀pọ̀lọpọ̀ ọkàn tí yóò máa gbọ́. Èyí ni àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A kí wa kú ìsinmi tí ò ní. A sì ń gbàdúrà wípé tí Kristi kò bá tíì dé, a ó ní ìrírí ọ̀pọ̀ rẹ̀ lórí ilẹ̀ ayé. Ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò lónìí, òun ni mo pè ní gbígbé ìgbé ayé àdúrà, living a life of prayer. Gbígbé ìgbé ayé àdúrà, living a life of prayer. Tí wọ́n bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa wípé kí ni wọ́n ń pè ní àdúrà, ní èdè abínibí ẹnì kọ̀ọ̀kan yóò ṣàlàyé ohun tí ó mọ̀ nípa ohun tí àdúrà jẹ́. Ẹlòmíì lè gbàgbọ́ pé àdúrà ni bíbá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn tí kò tilẹ̀ ń sin Ọlọ́run gan tó yẹ pé Ọlọ́run mìíràn ni wọ́n sìn, wọ́n gbàgbọ́ wípé ẹ̀bẹ̀ táwọn ń bẹ àwọn òrìṣà wọn àbí ètùtù táwọn ń ṣe fún wọn ó jẹ́ bí àpẹẹrẹ pé wọ́n ń gba àdúrà sí wọn. Ṣùgbọ́n bíi tìyẹn kọ́ ni èyí tí àwa ń gbéyẹ̀wò lónìí. Àdúrà ní ṣe pẹ̀lú bíbá Ọlọ́run sọ̀rọ̀. Èyí tún kọjá pé a bá a sọ̀rọ̀ ní èdè abínibí. Ìtorí onísáàmù sọ pé ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi kó ṣe ìtẹ́wọ́gbà. Tí onísáàmù bá sọ pé jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi kó ṣe ìtẹ́wọ́gbà, ó túmọ̀ sí pé àdúrà tún kọjú ọ̀rọ̀ ẹnu nìkan, torí pé ìwé Àìsáyà tún jẹ́ kó di mímọ̀ fún wa pé ó ní yóò sì ṣe kí wọn kí ó tó pè, èmi ti dáhùn. So tí ẹ bá wo gbólóhùn yẹn àti gbólóhùn ní sáàmù wípé jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi kó ṣe ìtẹ́wọ́gbà, ó túmọ̀ sí pé àdúrà kọjá ohun tí ó ti ẹnu jáde lọ. Nítorí pé ìwé mímọ́ tilẹ̀ tún sọ fún wa ní ìwé Róòmù pẹ̀lú wípé ẹ̀mí tìkálára rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. So àdúrà jẹ́ àkọ́rí tí ó gbòòrò gidi gan, ó sì ní àdìtú tó pọ̀ nínú tó yẹ pé ó kọjá òye ènìyàn. Àtẹ̀tún rí níbi tí Paul tún ti sọ nínú ìwé Éfésù pẹ̀lú, ó ní ǹjẹ́ fún ẹni tó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára tó ń ṣiṣẹ́ nínú wa. So tí ẹ bá wo àwọn ẹsẹ̀ bíbélì wọ̀nyí tí mo kó tì í látinú Sáàmù, látinú Àìsáyà, látinú Róòmù àti látinú ìwé Éfésù, ó fi hàn gbangba pé àdúrà kọjá ohun tí ẹnu sọ nìkan sí Ọlọ́run. So àdúrà jẹ́ ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, ìdàpọ̀ tó yẹ pé a fi hàn sí Ọlọ́run nípa ọ̀rọ̀ tàbí nípa èrò wa. Àdúrà jẹ́ bíbá Ọlọ́run sọ̀rọ̀ ní ọ̀nà tí ó lè gbà yé Ọlọ́run ní èdè abínibí wa tàbí nínú ẹ̀mí. Àdúrà jẹ́ ọ̀nà tí a ń gbà ń bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀dùn ọkàn èrò wa tó jẹ́ pé ṣùgbọ́n a kò lè gbé jáde nínú ọ̀rọ̀, gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ bíbélì tí mo sọ yìí ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ lóríṣiríṣi. Bíbélì sọ pé lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta la ó ti fi ìdí òtítọ́ gbogbo múlẹ̀. Onísáàmù ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi kó ṣe ìtẹ́wọ́gbà. Ìyẹn ni pé ó sì tún sọ ní ibòmíràn, Àìsáyà wípé kán tó wí èmi ti gbọ́, ó ní ó yóò sì ṣe kán tó béèrè èmi yóò ti fún wọn ní ìdáhùn. Ìyẹn pé Olúwa ti mú ẹ̀dùn ọkàn wọn. Ìwé Róòmù sọ wípé ẹ̀mí mọ́ náà ń fi ìrora tí a kò lè fẹ́nu sọ fi bẹ̀bẹ̀ fún wa torí a kò mọ̀ bí a ti ṣe ń gba àdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ. Ìwé Àpọ́stélì Paul tún tẹ̀síwájú nínú ìwé Éfésù náà, ó ní fún ẹni tó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju èyí tí ẹ ń béèrè tàbí tí ẹ ń rò lọ gẹ́gẹ́ bí agbára tó ń ṣiṣẹ́ nínú wa. So nítorí náà tí a bá ń sọ nípa àdúrà, àkọ́rí tí a ń gbéyẹ̀wò ní gbígbé ìgbé ayé àdúrà, living a life of prayer. Àdúrà ó jẹ́ ohun tí ó le gan fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn kan wà nínú ìtàn ìjọ tó jẹ́ pé àwọn ènìyàn wọ́n mọ̀ wọ́n sí ẹni tí ń gba àdúrà. Àwọn ènìyàn bíi John Wesley, àwọn èèyàn mọ̀ wọ́n sí ẹni tó ń gba àdúrà. Àwọn bí àwọn ènìyàn lọ́dọ̀ wa ń bíbá bíi Joseph Ayọ̀ Babalọ́lá, àwọn èèyàn gbàgbọ́ pé bàbá ìyá máa gba àdúrà. Àdúrà jẹ́ ẹ̀mí. Màá tún sọ lẹ́ẹ̀kan sí, àdúrà ó jẹ́ ẹ̀mí. Prayer is a spirit. Ìyẹn ni wípé nítorí náà bí ènìyàn kò bá ní ẹ̀mí àdúrà, olórí àìsàn gidi gan ló ní, ó burú ju gbogbo àìsàn ẹ̀mí lọ. Àdúrà ní agbára débi wípé kò sí nǹkan tí Ọlọ́run kò lè tipasẹ̀ rẹ̀ fi ṣe láàrin àwọn ènìyàn. A ti rí àwọn ohun tí Ọlọ́run ti tipa agbára àdúrà ṣe
láàrin àwọn ènìyàn rẹ̀. Mo sọ fún wa, mo ní àdúrà ó jẹ́ kí ni, ó jẹ́ ẹ̀mí. Mo lè fìdí eléyìí múlẹ̀ fún wa nínú ìwé Zakaraya orí 12, Zakaraya chapter 12, ìwé Zakaraya orí 12 ẹsẹ̀ 10. Èmi ó sì tú ẹ̀mí oore ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dáfídì àti sórí Jerúsálẹ́mù. Gbogbo lóhùn ẹ̀mí oore ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ yẹn tọ́ka sí àdúrà. I will pour out the spirit of grace and supplication. Ìyẹn pé supplication, ìyẹn pé ẹ̀mí ẹ̀bẹ̀. Tó bá tún wo ìwé 1 Timothy chapter 2 verse 1, Paul sọ pé mo gbà yín níyànjú ṣáájú gbogbo pé kẹ́yìn kí ó máa gbàdúrà, kẹ́ máa bẹ̀bẹ̀, kẹ́ máa ṣìpẹ̀, kẹ́ sì máa dúpẹ́. So nígbà tí Zakaraya bá sọ pé èmi ó tú ẹ̀mí oore ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀, t'Olúwa bá ń gbẹ inú rẹ̀ sọ àsọtẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí fi hàn gbangba pé àdúrà ó jẹ́ ẹ̀mí, torí pé a pè ní ẹ̀mí ẹ̀bẹ̀, ìyẹn pé the spirit of supplication. Ìyẹn pé téèyàn bá ní ẹ̀mí àdúrà tó bá lè gba àdúrà, ìyẹn ni pé a lè sọ wípé ẹ̀mí àdúrà ti gbé wọ̀. Nítorí náà tí a bá ń sọ nípa àdúrà, ó jẹ́ ẹ̀mí tó gbé ni wọ̀ láti lè ṣe kíni, láti jẹ́ ẹni tí ń bá Ọlọ́run sọ̀rọ̀ rékọjá lérèfé. Ìyẹn ni pé bí ènìyàn bá jókòó tó gba àdúrà ṣúkẹ́ṣúkẹ́ láàrin ìṣẹ́jú 15, àdúrà náà ni. Ṣùgbọ́n tí a bá ń sọ nípa àdúrà, tàbí lórí ẹ̀kọ́ tí mo ń kọ́ wípé gbígbé ìgbé ayé àdúrà ó rékọjá wípé kákọ̀ tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run lérèfé tàbí kákọ̀ bá Ọlọ́run sọ̀rọ̀ lérèfé. Rárá o, àdúrà kọjá gbogbo eléyìí. Àdúrà gbọdọ̀ jẹ́ ìgbé ayé tí ọmọ Ọlọ́run gbọdọ̀ máa gbé. Àdúrà sì rèé, tí a bá ń sọ nípa àdúrà, oríṣiríṣi àdúrà ló wà. Èyí ni pé Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀, kì í ṣe oríṣi àdúrà kan ló wà. Àwọn mìíràn gbogbo àdúrà wọn kò ju Olúwa múwá, Olúwa fún mi, Olúwa pèsè, Olúwa ṣẹ́gun. Ṣùgbọ́n àdúrà gbígbà tún kọjá múwá, Olúwa fún mi. Bíbélì fi ìdí eléyìí múlẹ̀. Tó bá bá mi ṣí ìwé mímọ́ sí ìwé Éfésù, Ephesians chapter 6, ìwé Éfésù orí 6, Ephesians chapter 6 verse 18, ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 18. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí. Fàlàsí gbólóhùn yẹn gbogbo. Pẹ̀lú gbogbo àdúrà. Lédè mìíràn ó túmọ̀ sí pé tó bá ṣe àṣàrò lórí gbólóhùn yẹn, kì í ṣe oríṣi àdúrà kan ló wà. Oríṣiríṣi àdúrà ló wà. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé kì í ṣe oríṣi ohun ìjà kan ló wà. Ìbọn ohun ìjà ni, idà ohun ìjà ni, ọkọ̀ ohun ìjà ni, gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ìwúlò wọn àti iṣẹ́ wọn ó ní agbára jura wọn lọ. Èyí ni pé tí Bíbélì bá ń sọ pé pẹ̀lú gbogbo àdúrà ní kẹ́ máa gbàdúrà, àdúrà kọjá ìsọ̀rí kan. Òfin tó sì di àwọn àdúrà kan ó yàtọ̀ sí àdúrà kan. Tó bá lo òfin àdúrà kan fún òmíràn kò ní ṣiṣẹ́. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń gba àdúrà tí a kò fi rí ìdáhùn sí àdúrà wa lónìí, òun ni wípé a kò mọ̀ wípé àdúrà kọjá ìsọ̀rí kan, pé oríṣiríṣi àdúrà ló wà. Ìṣòro tó bá sì ń bá ẹnìkọ̀ọ̀kan jà àbí ohunkóhun tí ẹnìkọ̀ọ̀kan bá ń là kọjá, ó yẹ kí ó lè béèrè wípé irú àdúrà wo ló fìtì nǹkan tí mo ń là kọjá yìí. Torí pé pẹ̀lú gbogbo àdúrà ni Bíbélì sọ, pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kẹ́ máa gbàdúrà ní ìgbà gbogbo nínú ẹ̀mí. Èyí ni pé o gbọ́dọ̀ béèrè question yẹn. Number 2, o gbọ́dọ̀ mọ òfin àdúrà tí o máa gbà, kó má bàa máa lo òfin àdúrà mìíràn kó máa fi gba òmíràn. Ẹ máa rí pé àwọn tó máa ń ṣe ọ̀gbìn ohun gbogbo, bí o ṣe máa gbin àgbàdo, kò ń ṣe òfin tó tẹ̀lé gbíngbin àgbàdo ló tẹ̀lé gbíngbin iṣu. Kò ń ṣe òfin tó tẹ̀lé gbíngbin iṣu ló tẹ̀lé gbíngbin ẹ̀gẹ́. Àbí àwọn tó fẹ́ gbin àwọn nǹkan mìíràn bí ẹ̀fọ́ tó yẹ kó máa fún kúrú rẹ̀, òfin tó di àwọn nǹkan wọ̀nyí ó yàtọ̀ síra wọn. Nítòótọ́ ọ̀gbìn ní gbogbo nǹkan wọ̀nyí, ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ó ti ṣe rí nípa àdúrà. Ìyẹn ni pé oríṣiríṣi àdúrà ló wà, torí pé Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ pé pẹ̀lú gbogbo àdúrà ní kẹ́ máa gbàdúrà. Ṣùgbọ́n òfin tó di ìkọ̀ọ̀kan wọn bí a ṣe ń gbé kalẹ̀ níwájú Ọlọ́run ó yàtọ̀ síra wọn. Ní ìgbà tí ènìyàn bá mọ òfin wọn yìí tó sì ń gbé ìgbé ayé rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹni tó jẹ́ pé ó ń bá Ọlọ́run sọ̀rọ̀ tí Ọlọ́run sì ń gbọ́. A rí ìkà wípé àwọn kan bá Ọlọ́run sọ̀rọ̀ nínú ìwé mọ́ Ọlọ́run sì gbọ́. Ara àwọn mìíràn ní ìran wa yìí ní ìgbàlódé yìí náà tó jẹ́ pé wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ tí Ọlọ́run sì gbọ́. Ìyẹn ni pé nítorí pé wọ́n mọ agbára àdúrà.
ká tó tẹ̀síwájú lọ torí mo fẹ́ mú kókó àdúrà kan tí mo fẹ́ mẹ́nubà lónìí, ṣùgbọ́n kí n tó lọ sí kókó yìí mo fẹ́ sọ oríṣiríṣi àdúrà tó wà nínú bíbélì tí bíbélì mẹ́nubà ní pàtó. mo fẹ́ sọ oríṣiríṣi àwọn àdúrà yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún wa pé àdúrà tí ó wà nínú bíbélì ó ju ìsọ̀rí kan lọ, wípé àdúrà kò sí ń ṣe pé gbogbo rẹ̀ múwá ní gbogbo rẹ̀. àkọ́kọ́ oríṣi àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ mẹ́nubà tí ó wà ní bíbélì ni a mọ̀ sí àdúrà ìgbàgbọ́, the prayer of faith, àdúrà ìgbàgbọ́. kí la ń pè ní àdúrà ìgbàgbọ́? ó jẹ́ àdúrà tí ènìyàn máa fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n àdúrà yìí pé ó ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, nǹkan tó bá fẹ́ béèrè yìí ó gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn pé ó gbọ́dọ̀ ní ìlérí kan tó tì í lẹ́yìn. àdúrà yìí a máa ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. tí àdúrà yóò bá ti ní ìgbékalẹ̀ tó sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn ni pé kò lè gbà, torí pé ìdí ẹ̀ la fi pè ní àdúrà ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. so tá a bá pe àdúrà kan ní àdúrà ìgbàgbọ́, ó jẹ́ àdúrà tó sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run, tó sì jẹ́ pé àdúrà yìí ó ní àtìlẹ́yìn àti ìpìlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú. àpẹẹrẹ rẹ̀ nínú bíbélì níbi tá a ti yọ sí bíbélì rẹ̀ sí Matthew chapter 21 verse 22. Matthew chapter 21 verse 22. ohunkóhun gbogbo tí ẹ bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin yóò rí gbà. eléyìí ń sọ nípa àdúrà ìgbàgbọ́, ó ní ẹ̀yin yóò rí gbà. a tún sọ irú àdúrà yìí náà ó máa rí nínú ìwé Mark chapter 11 verse 24. Mark chapter 11 verse 24. nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí gbà náà, yóò rí bẹ́ẹ̀ fún yín. fàlàsí gbólóhùn yẹn, ẹ gbàgbọ́ pé ẹ ti rí gbà náà. lọ́jọ́ ayé lónìí sì bí àwọn ènìyàn bá gba àdúrà, bí nǹkan tán tọrọ fún kò bá tí ì tẹ̀ wọ́n lọ́wọ́ bá àbí kọ́ fojú rí báyìí kó ti wá sí ìmúṣẹ, wọn ò gbàgbọ́ pé àdúrà wọn ti gbà. ó túmọ̀ sí pé ìyẹn ò kí ń ṣe àdúrà ìgbàgbọ́. so òfin tó de àdúrà ìgbàgbọ́ òun lẹ ti rí yìí. àdúrà ìgbàgbọ́ jẹ́ àdúrà láti fi yí nǹkan padà. 1. ó jẹ́ àdúrà tí ìpìlẹ̀ rẹ̀ dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. 2. ó jẹ́ àdúrà tó jẹ́ wípé nígbà tó bá ti gbà á, ó máa sinmi lé ìjólóòtọ́ Ọlọ́run wípé ohun tó ti béèrè pé yóò wá sí ìmúṣẹ dandan, wípé ó ní kó kọ́kọ́ gbàgbọ́ pé ó ti rí gbà náà, ó ní nígbà náà ni yóò tó rí bẹ́ẹ̀, ìyẹn pé nígbà náà ni yóò tó farahàn. kó má ṣe dàbí ti bíi Tọ́mọ̀sì tó sọ pé bí èmi kò bá rí èmi kì yóò gbàgbọ́. àdúrà ìgbàgbọ́ kò rí bẹ́ẹ̀. àdúrà ìgbàgbọ́ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, pé ohun tí mo tọrọ yìí torí pé ó ní ìpìlẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run, mo gbàgbọ́ pé mo ti rí gbà nísinsìnyí. ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lè máa dàbí pé kò tí ì rí èsì àdúrà yìí kò ní wá sí ìmúṣẹ, tàbí pé àdúrà yìí kò tí ì gbà rárá o. àdúrà ìgbàgbọ́ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run ni. níbòmíràn tí Bíbélì tún ti sọ̀rọ̀ nípa àdúrà ìgbàgbọ́, ó máa rí eléyìí nínú ìwé Jákọ́bù, James chapter 5, ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 14, James chapter 5 verse 14. ó ní ẹnikẹ́ni ń ṣe àìsàn nínú yín bí, jẹ́ kí ó pe àwọn àgbà ìjọ kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀, kí wọ́n sì fi òróró kún ní orúkọ Olúwa. verse 15. àdúrà ìgbàgbọ́ yóò gba aláìsàn náà là, Olúwa yóò sì gbé dìde. bí ó bá sì ṣe pé ó ti dẹ́ṣẹ̀, a ó dáríjì. wàá rí i pé níbí báyìí náà wọ́n sọ pé àdúrà tó lè gbé aláìsàn dìde nínú agbo Kristi. ó ní tẹ́nìkan bá ń ṣe àìsàn nínú yín, gbólóhùn yẹn nínú yín tọ́ka sí agbo Kristi, ìyẹn ni pé láàárín àwọn ọmọ Ọlọ́run ló ń tọ́ka sí bí. ó ní kó pe àwọn àgbà ìjọ, ìyẹn ni pé níbi tí ẹ̀kọ́ yìí bí òun gbọ́ ìwàásù mi lọ́wọ́lọ́wọ́ sí o ní àìsàn, o wà lórí àkéte àìsàn, o lè dúró lórí ẹsẹ̀ Bíbélì yẹn kó pe àwọn àgbà ìjọ yẹn, pe àwọn elders nínú church, pe pastor, ìyẹn tó bá pọ́ gbàgbọ́ nínú ìwòsàn àtòkè wá. ó ní kán gba àdúrà fún, kán anoint ẹ̀ ní orúkọ Olúwa. ó ní àdúrà ìgbàgbọ́ yóò gbà á là. pẹ̀lú bí mo sì ti ṣe ń ṣàlàyé àdúrà ìgbàgbọ́ ni àdúrà tó dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. ẹ rí i pé eléyìí ìlérí ni ó dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. ohun tó bá fẹ́ tọrọ yẹn tó jẹ́ àìní rẹ̀, wàá wá ọ̀rọ̀ Ọlọ́run tó fi ìdí nǹkan yẹn múlẹ̀, wàá wá lọ síwájú Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ ní ọ̀rọ̀ yẹn, wàá wá gba àdúrà yẹn, wàá sì gbàgbọ́ pé o ti rí gbà náà. kì í ṣe pé ó dìgbà tó bá tó fojú rí báyìí ló tó máa gbàgbọ́. wàá gbàgbọ́ nínú ọkàn rẹ pé o ti ṣe kíni, o ti rí gbà náà. gẹ́gẹ́ bí ìwé Mark chapter 11 tí mo kà lẹ́ẹ̀kan, Mark chapter 11 verse 23 máa kà. lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun, tí kò bá ṣiyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tó ń wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún un. verse 24. nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. àdúrà ìgbàgbọ́ nìyẹn.
ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, arábìnrin kan wọ́n fẹ́ gba àdúrà ìgbàgbọ́ fún un. So nígbà tí a wá fẹ́ gba àdúrà ìgbàgbọ́ yìí fún un, a ka ẹsẹ̀ bíbélì pé ìwé mímọ́ sọ fún wa pé ohunkóhun tá a bá tọrọ wípé àwa ó rí gbà tó bá ti jẹ́ ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ̀ ni, tí ìlérí sì ti lẹ́yìn. So lẹ́yìn tí wọ́n fi òróró kún ní orúkọ olúwa tán, a lọ lórí eékún wa bẹ̀ sí ń gbàdúrà wípé olúwa a dúpẹ́ pé nípa ìnà rẹ̀ a mú ẹni láradá. Èyí ni pé nígbà tí a sì bẹ̀ sí ń pray fún, ta bẹ̀ sí ń pray fún, igi ló fi ń rìn. So nígbà tó pray fún tán, a sọ pé bíbélì ní ẹ gbàgbọ́ pé ti rí gbà náà. Èyí ni pé a expect rẹ̀ pé kó ṣe kí ni, kó dìde, kó má mú igi lásìkò yẹn, kó ṣe bí ìgbà tó yẹ pé òun ò ní àìsàn. So kété tó sì cooperate bó ṣe dìde nìyẹn. Later ni mo tún gbọ́ ẹ̀rí kan náà tó tún jọ ìyẹn, tí mo wá fi rí pé àdúrà ìgbàgbọ́ ṣì ń gbà táwọn èèyàn bá tẹ̀lé òfin rẹ̀. Èyí ni wípé arákùnrin kan fi igi rìn, ó wá rí tí wọ́n ṣe ìsọjí ní ibì kan, bó ṣe yà síbi ìsọjí yẹn nìyẹn. Àwọn èèyàn wá kúnlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń gba àdúrà, òun náà kúnlẹ̀, ó ń gbàdúrà. Nígbà tí wọ́n wá sọ pé kí gbogbo ènìyàn dìde, pé Jésù Olúwa wa, tí gbogbo èèyàn dìde, arákùnrin ò bá rántí mú igi tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó kọ̀ dìde ni, ló bá rí pé òun ti lè rìn. Ìyẹn ni pé torí pé kò tíì ní òye Olúwa ra níyè kó má rántí mú igi yẹn, ó kàn dìde, ó ti gbàgbé pé igi lòun fi rìn. Ibi tí ìyẹn ni pé ó so ìgbàgbọ́ pọ̀ mọ́ àdúrà tó gbà. So àdúrà ìgbàgbọ́ òfin rẹ̀ ni wípé ó gbọ́dọ̀ dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. Òfin kejì ni pé tó bá ti béèrè nǹkan yìí, wàá gbàgbọ́ pé ó ti ṣẹlẹ̀, wàá gbé ìgbésẹ̀ bíi pé nǹkan yìí ti ṣẹlẹ̀ nítòótọ́, wàá bẹ̀ sí rìn, wàá bẹ̀ sí ro èrò, wàá bẹ̀ sí ṣe bí ìgbà tó yẹ pé nǹkan yìí ó ti rí gbà nítòótọ́. Number 3 nínú òfin tó tún di àdúrà tó tún ṣe kókó ni pé a kì í parí àdúrà yìí pẹ̀lú bó bá jẹ́ ìfẹ́ rẹ ni Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé gbogbo àdúrà lèèyàn gbọ́dọ̀ máa parí pẹ̀lú tó bá jẹ́ ìfẹ́ rẹ ni Olúwa. Wọ́n sọ pé torí pé Jésù náà gbàdúrà ní Gẹ́stímánì, ó ní bàbá kì í ṣe bí èmi ti ṣe ń fẹ́ ṣùgbọ́n bí ìwọ ti ṣe ń fẹ́. Àṣìgbàdúrà yẹn tó bá lọ rò pé gbogbo òfin ló máa lò yẹn fún láéláyé. Nígbà tí Jésù wà ní ibojì Lásárù tó fẹ́ gbàdúrà fún òkú Lásárù, ó ní bàbá mo dúpẹ́ pé ìwọ ń gbọ́ tèmi, mo sì mọ̀ pé wàá gbọ́ tèmi. Lẹ́yìn náà ló kọ̀máǹdì Lásárù pé kó jáde wá. Jésù kò ń lo gbólóhùn pé gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ. So ó nírú àdúrà tán máa ń gbà téèyàn máa ti ń lo tó bá jẹ́ ìfẹ́ rẹ ni Olúwa jẹ́ kó rí báyìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ rò yí pé ẹ lè máa lo òfin àdúrà eléyìí fún eléyìí, díẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín fi gba àdúrà tí ẹ kò fi rí ìdáhùn sí àdúrà yín. So nítorí náà òfin tó di àdúrà kan yàtọ̀ sí èkan, oríṣiríṣi àdúrà ló sì wà, kì í ṣe àdúrà kan ṣo ló wà, gẹ́gẹ́ bí mo ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kí ẹ máa gba àdúrà nígbà gbogbo nínú ẹ̀mí. Òfin mìíràn tó tún di àdúrà ìgbàgbọ́ ni wípé o ò lè gba àdúrà ìgbàgbọ́ fún ẹlòmíràn torí pé ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́. Ó túmọ̀ sí pé ó sì tún ní ṣe pẹ̀lú ìfẹ́ ẹnìkankan. Faith and individual's will, yẹn pé ìfẹ́ ẹnìkankan. Ó túmọ̀ sí pé tí ara rẹ nìkan ló lè gbàdúrà ìgbàgbọ́ fún, tó bá fẹ́ gbàdúrà ìgbàgbọ́ fún ẹlòmíràn, á jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ èwe nínú ìgbàgbọ́, ọmọ ọwọ́ nínú ìgbàgbọ́ tí ò tí ì lóye ìgbàgbọ́ dáadáa. Wàá wá lo ìgbàgbọ́ tí ẹ fi gbé e ró. Àwọn òbí lè gba àdúrà ìgbàgbọ́ fún ọmọ wọn, wọ́n á fi ìgbàgbọ́ wọn fi gbé ọmọ wọn ró. Ṣùgbọ́n tó bá fẹ́ fi tó sáà kan, àdúrà yẹn ò ní ṣiṣẹ́ fọ́mọ yẹn mọ́ torí pé Olúwa máa retí pé kí ọmọ yẹn náà ti dàgbà dé ìpele pé ó lè gba àdúrà ìgbàgbọ́ fún ara rẹ̀. Èyí ni wípé àwọn tí ó bá ti pẹ́ nínú ìjọ, tí wọ́n ti pẹ́ nínú ìyìn rere, Olúwa ń retí pé kí ọ̀pọ̀lọpọ̀ wọn kàn gba àdúrà ìgbàgbọ́ fún àìní ara wọn, kí wọ́n dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run pé ohun tí mo béèrè àti ṣe náà, kí wọ́n sì dúró lórí ọ̀rọ̀ yìí láì jẹ́ kí èròkèrò tàbí ohun tó wù kó máa ṣẹlẹ̀ kó sọ fún ẹ pé kò ṣeé ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ bó ṣe ń dàgbà àdúrà ìgbàgbọ́, wọ́n á sì sá lọ sí ọ̀dọ̀ pásítọ̀. Ìdí ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ máa fi gbàdúrà fún ọmọ ìjọ, wọn á máa wò ó pé kí ló dé tàdúrà wọn ò gbà. Kì í ṣe fọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àdúrà ìgbàgbọ́ ò lè ṣiṣẹ́ fún ẹlòmíràn torí pé ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ẹnìkankan, ó sì tún ní ṣe pẹ̀lú ìfẹ́ ẹnìkankan. So nígbà náà ẹni tí a bá gba àdúrà ìgbàgbọ́ fún tí kò bá ti cooperate pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tó pé ibi ta kà ẹ́ sọ pé ẹ gbàgbọ́ pé ẹ ti rí gbà náà, tí kò bá ti ní ìgbàgbọ́ ó túmọ̀ sí pé kò lè ṣiṣẹ́ fún. Àwọn òfin tó de àdúrà ìgbàgbọ́ nìyẹn. A kì í lo bó bá jẹ́ ìfẹ́ rẹ nínú àdúrà ìgbàgbọ́. Ó gbọ́dọ̀ dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ro èrò kó sì máa gbé ìgbésẹ̀ bí ìgbà pé ó ti rí ìgbà náà. Mo ti rí arákùnrin kan rí tí mo mọ̀. Àwọn fámìlì ń bi wípé mú ìyàwó wá kò sì sí ìrẹni tó fẹ́. Bó ṣe gba àdúrà ìgbàgbọ́ yẹn wípé Olúwa kọ́ wípé kò dára kí ọkùnrin náà kó nìkan wà. Ó dúró lórí ọ̀rọ̀ yẹn wípé Olúwa mo béèrè fún aya gidi gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ látòkè wá. Lẹ́yìn tó gba àdúrà ìtàn ló bá ní Olúwa mo gbàgbọ́ pé mo ti rí gbà.
lẹ́yìn tó gba àdúrà yẹn tán ló bá lọ bá àwọn fámìlì ẹ̀ ó sọ pé ọjọ́ báyìí ni wedding mi wọ́n náà tí ì mú ìyàwó wálé ó sọ pé ó ní ẹ sáà máa retí ìyàwó máa mú wálé ní time but mo kàn ti sọ fún yín sílẹ̀ ni kó má dàbí pé ẹ gbọ́ tẹ́lẹ̀. Gbogbo ìgbà yẹn kò tí ì rí ẹni tó máa fẹ́, ó sì bẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo gbàgbọ́ pé mo ti rí gbà náà. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn náà ló bẹ̀ sí ń gbé ìgbésẹ̀, gbogbo àwọn nǹkan tó mọ̀ pé èèyàn lè fi dáná níwọ̀nba pẹ̀lú òye tó ti ní lágbègbè, ó bẹ̀ sí ń ra àwọn nǹkan ìdáná díẹ̀díẹ̀ tó mọ̀ pé ó lè ṣe eléyìí wọ́n máa fẹ́ béèrè rẹ̀. Ǹjẹ́ mọ̀ pé kó tó di oṣù tí ó dá fún àwọn òbí rẹ̀ ó sì pàdé ẹni tó fẹ́ rí irú èèyàn bẹ́ẹ̀ ó lè máa expect long courtship nítorí pé ètò Ọlọ́run ni. Arákùnrin tí mò ń sọ yìí ó sì ní ayọ̀ nínú ìgbéyàwó títí di òní. Èyí ni pé kí là ń sọ ni pé ó fi àdúrà ìgbàgbọ́ fi borí àlàkọjá rẹ̀. Mélòó ní ló mọ bá ti ṣe ń gba àdúrà ìgbàgbọ́ tó dá lórí ìlérí Olúwa tí kì í ṣe iyèméjì, tó máa ń gbàgbọ́ pé ohun tí mo wí yóò ṣẹ gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ, tí kò kì í lo gbólóhùn pé wẹ́ẹ́ tó bá jẹ́ ìfẹ́ rẹ ni Olúwa jẹ́ kó ṣẹ rárá o, torí pé wọ́n sọ pé Jésù ti sọ bẹ́ẹ̀ pé dandan àwọn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Mélòó ló máa ń gba irú àdúrà ìgbàgbọ́ yìí? Ó jẹ́ àdúrà tí ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbà. Èkejì, oríṣi àdúrà mìíràn tẹ́ tún máa rí nínú Bíbélì la mọ̀ sí àdúrà ìyára ẹni sọ́tọ̀ tàbí ìfara ẹni jìn fún Ọlọ́run. A máa ń pè ní the prayer of consecration. Èyí ni pé ìfara ẹni jìn tàbí ìyára ẹni sọ́tọ̀ fún Ọlọ́run. Irú àdúrà eléyìí la máa ń lo bó bá jẹ́ ìfẹ́ rẹ ni fún. Nígbà tí Jésù Kristi wà ní ọgbà Gẹ́stímánì, ọ̀pọ̀lọpọ̀ á sọ pé Jésù ń gbìyànjú láti yí aago yẹn dànù. Bẹ́ẹ̀ kọ́, Jésù Kristi ti mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ pé òun wá kú fún aráyé ni, so kò lè máa gbàdúrà pé kọ́lọ́run kó mú kóun má kú mọ́. Àdúrà tí Jésù ń gbà nínú Gẹ́stímánì ni àdúrà ìfara ẹni jìn àti ìyára ẹni sọ́tọ̀ fún ìfẹ́ Ọlọ́run tó ti mọ̀. Irú àdúrà yìí la máa ń lo bó bá jẹ́ ìfẹ́ rẹ ni fún. Àpẹẹrẹ, bóyá Ọlọ́run ń farahàn ẹ́ nísìnyí wípé wá lọ wàásù níbi báyìí, wá lọ wàásù níbi báyìí, ní resign kó lẹ́nu iṣẹ́ rẹ, ọkàn rẹ wá pòrúurú wá ń wò pé báwo ni mo ṣe fẹ́ mọ̀ bóyá Ọlọ́run nìyí àbí Ọlọ́run kọ́. Ó wá gba àdúrà wípé Olúwa, tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni wípé o fẹ́ pé kí n lọ sí ibi báyìí, kí n lọ wàásù fún ẹ, tó bá rí bẹ́ẹ̀ gba ìṣẹ̀lẹ̀ báyìí láàyè láti ṣẹlẹ̀ kí n lè mọ̀, tàbí fi àmì hàn, tàbí Olúwa tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni jẹ́ kí nǹkan báyìí kó ṣẹlẹ̀. Irú àwọn àdúrà báyìí la máa ń lo bó bá jẹ́ ìfẹ́ rẹ ni fún. A máa ń pè ní àdúrà ìfara ẹni jìn tàbí ìyára ẹni sọ́tọ̀, yẹn pé ẹni yẹn ṣetán láti ṣe ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n kò yé ọ̀nà tó fẹ́ gbé gbà, kò yé. Irú ẹ̀ la máa ń gba àdúrà ìfara ẹni jìn fún àpẹẹrẹ, arákùnrin kan wọ́n pè John G. Lake, Olúwa rán láti ìlú òyìnbó pé kó wá sí ilẹ̀ aláwọ̀ dúdú kó wá wàásù. Kò ní owó tó fẹ́ fi gbin aeroplane. Èkejì, ibi tó máa dé sí kò tíì mọ̀. Olúwa sì ń fara hàn, ló bá sọ fún Olúwa, ó ní Olúwa, èmi ṣetán láti ṣe ìfẹ́ rẹ. Tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni pé kí n lọ síbi báyìí, pèsè owó flight, ibi tí mo máa dé sí pèsè rẹ̀. Eléyìí arákùnrin, Olúwa bá fara hàn wípé kó gbéra. Lẹ́yìn náà tó gbéra tán, bó ṣe dé airport, ó ti tò wọ́n ń gba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn. Along the way bí ẹnìkan ṣe wá bá yẹn ló drop tíkẹ́ẹ̀tì kan fún tó ti sanwó rẹ̀. Nígbà tó fi wọ flight ó ń wò pé kíní máa ń jọra wọn. Bó ṣe bọ́lẹ̀ ní South Africa, kò pẹ́ ni arábìnrin kan wá pàdé ẹ̀ ní South Africa. Ó ní ṣé ìwọ ni missionary báyìí pẹ̀lú ìdílé iye báyìí? Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní Olúwa farahàn mi ní òru mọ́jú wípé kí n wá pàdé ní airport. Ìyẹn ni wípé arákùnrin yìí kò mọ ibi tó ń lọ, kò sì ní owó àti débẹ̀, ṣùgbọ́n Olúwa ti ń farahàn tipẹ́tipẹ́ pé máa lọ sí ìlú báyìí lọ wàásù. Ó wá gba àdúrà ìfara ẹni jìn àti ìyára ẹni sọ́tọ̀ fún ètò Ọlọ́run pé Olúwa, tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni láti lọ ibi báyìí, then owó àti lọ pèsè rẹ̀, ibi tí màá dé sí pèsè rẹ̀. Irú àdúrà tá máa ń lo bó bá jẹ́ ìfẹ́ rẹ ni fún yẹn. So ó túmọ̀ sí pé a kì í lo bó bá jẹ́ ìfẹ́ rẹ ni fún gbogbo àdúrà, o lè lo fún àdúrà ìgbàgbọ́. Oríṣi àdúrà mìíràn irú tí bó bá jẹ́ ìfẹ́ rẹ ni o máa rí yẹn nínú ìwé Luke chapter 22 verse 42. Luke chapter 22 verse 42, níbi tí Jésù ti gba àdúrà wípé kì í ṣe bí èmi ṣe ń fẹ́ bí kò ṣe bí ìwọ ti ṣe ń fẹ́. Luke chapter 22 verse 42 ló ti máa rí ìyẹn. Mo kà níbí wípé bàbá, bí wọ́n bá fẹ́ gba ago yìí lọ́wọ́ mi, ṣùgbọ́n ìfẹ́ tí èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe. Ṣé ò ń gbọ́ ìpè Ọlọ́run lórí ayé rẹ bí? À ń pè ọ́ láti ṣe nǹkan kan bí? O lè gba àdúrà ìyára ẹni sọ́tọ̀ àtọkàn wá fún Ọlọ́run kó dáa, mo ṣe tán Olúwa, tó bá jẹ́ ìfẹ́ rẹ ni jẹ́ kí ó rí báyìí. Fún àlàyé kíkún sí o lè pè lórí àwọn nọ́mbà tí máa pè jáde lórí yẹn. Àdúrà mìíràn tí a tún máa rí nínú Bíbélì òun ni àdúrà ìkó nǹkan lé Ọlọ́run lórí. A máa ń pè ní the prayer of commitment. Prayer of commitment ni pé o kó ìṣòro rẹ o kó lé Ọlọ́run lórí.
ó máa rí eléyìí nínú ìwé 1 Peter chapter 5 verse 7. Ó ní ẹ máa kó gbogbo àníyàn yín lé e nítorí pé ó ń ṣe ìtọ́jú yín. Irú àdúrà báyìí kì í gbà lẹ́ẹ̀mejì, ẹ̀kan ṣoṣo la máa ń gbà á. Kété tó bá sì ti gba àdúrà yìí, wàá gbé gbogbo àníyàn wàá kókó lọ́kàn. Gbogbo tó ń là kọjá lè máa dàbí pé kò sí ìrètí, ṣùgbọ́n wàá máa sọ fún Sátánì pé no, mo ti kó lé Ọlọ́run lórí, kì í ṣe ti tèmi mọ́ láti kó sọ́kàn. Irú eléyìí máa nílò kéèyàn dúró digbidigbi sórí ìlérí Ọlọ́run wípé mo ti kó lé Olúwa lórí iṣẹ́ rẹ̀ ni. A máa ń pè ní àdúrà ìkó nǹkan lé Ọlọ́run lórí. Ó tún wà nínú ìwé Philippi chapter 4 verse 6. Philippians chapter 4 verse 6. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ fi ìbéèrè yín hàn fún Ọlọ́run, àti àlàáfíà Ọlọ́run tó ju ìmọ̀ràn gbogbo lọ yóò ṣọ́ ọkàn àti èrò yín. Nínú àdúrà ilé ìwà kó gbogbo àníyàn lé Ọlọ́run lórí lẹ́ẹ̀kan ṣoṣo, ò ní máa ṣe àtúnwé asán mọ́. Ọ̀pọ̀lọpọ̀ máa rò wípé gbogbo àdúrà lèèyàn ti máa sọ pé òun ò ní ṣe àtúnwé asán, kò ń ṣe bẹ́ẹ̀. Àwọn àdúrà ìjírẹ̀bẹ̀ ìṣepẹ̀ fún ìgbàlọ́kàn aráyé a máa tẹnumọ́ yẹn lemọ́lemọ́ fún Ọlọ́run ni. Ṣùgbọ́n fún àdúrà ìkó nǹkan lé Ọlọ́run lórí ta mọ̀ sí prayer of commitment, ìyẹn ni wípé wàá kó gbogbo àníyàn rẹ pátápátá wàá kó lé Ọlọ́run lórí, wàá sì dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, wàá máa fi ọpẹ́ fi máa rán Ọlọ́run létí. Ò ní tún àdúrà eléyìí gbà mọ́. Ó tún máa oríṣi àdúrà mìíràn tí o tún lè rí nínú Bíbélì, òun ni àdúrà ìyìn àti ọpẹ́. Àdúrà ìyìn àti ọpẹ́, èyí ni pé irú àdúrà eléyà kì í tọrọ nǹkan kan lọ́wọ́ Ọlọ́run, a máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yẹn, a sì máa ń yìn. Ìyẹn o máa rí nínú ìwé Ìṣe àwọn Apostoli chapter 13 láti ẹsẹ̀ kínní, Acts of Apostles chapter 13 from verse 1. Àwọn wòlíì àtàwọn olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Antioku. Barnabas, Simeoni tí a ń pè ní Nigeri, àti Lukiu ará Kirene, àti Maneni tí a tò pọ̀ pẹ̀lú Herodu Tetrarchy àti Sọ́ọ̀lù. verse 2. Bí wọ́n sì ti ń jọ́sìn fún Olúwa tí wọ́n ń gbàwẹ̀, ẹ̀mí mímọ́ wípé ẹ̀yà Bánábù ń Sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí. Bíbélì sọ pé wọ́n ń gbàdúrà, ó ní wọ́n ń jọ́sìn. English version sọ pé as they were worshiping the Lord. Ìyẹn pé àwọn version mi sọ pé as they were praising God. Ìyẹn pé àdúrà ìyìn ni eléyìí, àdúrà ìyìn ni eléyìí. A kì í tọrọ nǹkan kan nínú àdúrà eléyìí. A máa ń ṣe kí ni? A máa ń yin Ọlọ́run ni. Ìyẹn ni irú tí Paul òun sì là ṣe nínú túbú ẹtìrí bẹ́ẹ̀ yẹn. Àdúrà mìíràn tó tún máa rí nínú Bíbélì la mọ̀ sí àdúrà ìfìmọ̀ṣọ̀kan, the prayer of agreement. Eléyìí ní ṣe pẹ̀lú ènìyàn méjì. Ìwọ máa rí ẹnu ìwé Matthew chapter 18 verse 18 to 20. Ó ní mo sì wí fún bí ẹni méjì nínú bá fi ohùn ṣọ̀kan pọ̀ ní ti ohunkóhun tí wọ́n máa béèrè, a ó fi fún wọn. Òfin tó di eléyìí ni wípé àwọn méjèèjì kò gbọdọ̀ sí ẹni tó máa ṣiyèméjì lẹ́yìn tó bá gbàdúrà. Tí kan náà bá ti ṣiyèméjì, kò sí ìṣọ̀kan nìyẹn. Nítorí náà a ó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àdúrà àti òfin tó de ìkọ̀kan àti bí èèyàn ṣe máa ń gba ìkọ̀kan nínú ìṣòro tó kò dé bá ènìyàn. Fún ìbéèrè kan tàbí òmíràn, 08038926927 08038926927 tàbí 08028380866 08028380866. Olúwa gbàdúrà wípé kẹ́ fún ìjọ Ọlọ́run ní ìṣípayá ohun tí àdúrà jẹ́ àti bí a ti ṣe ń lo àdúrà fífa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Èyí ni àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa. Àmín.